nada okay ọba báyìí ọba tí wọ́n sì lóun lórí ọba kókó lẹ́yìn ọba olórin kí báyìí olórin kí odidi ọba báyìí kí wọ́n ní wọ́n sọ pé káfá ọmọdé bá lè lọ́wọ́ bá àmọ́ àti ọba gbọ́n nìyẹn o ntọ́lórin báyìí fi lè kí ọba báyìí tọ́lórin báyìí fi lè kí ọba báyìí odidi ọba olórin lásán láì lè bọ́ba lọ́ba wọ́n ṣe á ní káfá ọmọdé bá lè bọ́ba. ẹni pé àrífín yẹn pọ̀ olórin fọdá nada ókè ọba báyìí. ọkọ balẹ̀ horo gẹ́gẹ́ tẹ̀tẹ̀lẹ̀ kú balẹ̀ ọkọ sì rọ àgàlàmàkò tó náà ní gẹ́gẹ́ gẹ́gẹ́ ní bá wọ́n ròde ìgbàjọ. èmi ọmọ àgbègbàjọ ọ̀rọ̀ sọmọ lẹ́kùnrin gbogbo ogun yóò wọ ọ̀rọ̀. àwọn aburú kọ̀ọ̀kan ṣe ní lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kẹ́ àbúrò wọn ti ń gbé mi rónù ti pẹ́ kọ́ lọ́wọ́ yà mí yà ni. bẹ́ẹ̀ ṣe ń fà á tí ò tóra wọn tẹsẹ̀ yín láyé. ìyá rẹ ní bẹ nídìí gbogbo àìdá rẹ bí ìyá rẹ bá ṣe ń bẹ láyé ọ̀rọ̀ lè sóríire. gbogbo ṣe ń lù tí ò dùn tí mò ń fà tí ò tóra wọn ìyá mi ní bẹ́ẹ̀ ń di lò. nígbà tá lára ti sọ tádé ló ti sọ wọn ti ní bí ìyá mi ìbá kúrò ní rọrùn gbígbà kò sì ní ìyanjú wọn fúnra. bọ́rọ̀ bí orí ìlà bá wá sọ fún wọn tí wọ́n ní ọ̀pá yẹ́ ẹ̀ ni. sáré kórí ọmọ gbòòrò gbogbo ntọ́wọ̀ mi ò tó pátápátá gbogbo ẹ̀ mo ti fi gọ̀ǹgọ̀ fa olúwa rẹ̀ dé ojú omi tí ò ní sẹ́mi. igi adánukọ aparalé ajá jí àpérò ọ̀nà aláàgbá epo ajó bàbá àdìmọ́ lápá. àbí ọtí tí lórí ọ̀nà ọ̀tún àfìgbà kan rán ọmọ rẹ̀ lẹ́wọ̀n. pé gbogbo ẹnu rẹ sọ. ẹni níjọ́ tí mo ti ń gbọ́ ọ̀nà bàbá ọ̀nà ni mò ń gbọ́ lẹ́nu Arẹ́gbẹ́ èmi ò mọ̀ pé olè bàbá olè wà. màjèsí tó lógun ọjà lọ́la ó ní ohun tó gbójú lé. ọba Adégòkè tí wọ́n tẹ ìlú yìí dún ẹrú ló jẹ́. bàbá àwọn ẹnìkan lọ́mọ ẹrú lónìí mọ́mọ ẹrú ọ̀bá sínú ìlú lè mọ́ kàn. ẹ gbàjẹ́ o ẹbí kọ́ torí mi fẹ́ sórí rẹ ẹ gbàjẹ́ o. èmi kọ́ o. mo fẹ́ sórí rẹ o. ọkọ̀ jáde torí tó máa fẹ́ sórí rẹ ni wọn ò ní lọ kó 10,000 naira bí nínú ilé. oko olówó oko owó rẹ mo ti fi rásì ta ló kọ́ ní 10,000 o ti sáré fi tájì sí sí 9,800 lówó rẹ. ìmísí kò ní ojú aláyé òun ọ̀run òmìnir tí mi gbogbo ojú o Olódùmarè á fi mí sísálá ọ̀run àṣẹ ìmùlẹ̀ tí pé odindi ìlú mi. èmi mọ lẹ́yìn bàbá bàbá ẹ̀ èmi náà ní ìtọ́ lẹ́yìn tiẹ̀ náà lọ́pọ̀ bá sùn tó bá gbọ́ pé èmi máa pa. ilé ìfẹ́ òdùn rárá o inú wọn ò dùn sí gbajúgbajà olórí fújì Wàsíù Àyìndé Marshal Ọmọgbọ́láhàn bí ó ṣe bọ́ Ọọ̀ni ìlú Ilé-Ifẹ̀ ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì lọ́wọ́ níta gbangba wọ́n ní kò kan balẹ̀ rárá. èmi ò rọ́bà fín o èmi ò sì ní dìtẹ̀ ọba èmi ò rọ́bà fín o èmi ò sì ní dìtẹ̀ ọba o ìran arọ́bà fín o mo ṣe bá wọn lọ́ba ń pa tó mú kí n kú ojúmọ́ mú kí n kú ojúmọ́ mọ́ ọ̀dẹ̀ òdùbí bọ́ọ̀dẹ̀ ọ̀bá dùn kò sọ́mọ tálíkà tí ó ròde ẹmu èmi á máa pé gbòǹgbò ẹ̀ná kọ́ni lẹ́sẹ̀ àyàdá ìtàkùn kọ́ni lọ́rùn ayọ̀bẹ báyé bá kọ́ni lẹ́sẹ̀ òǹkà ti ṣe máa lọ àtèmi àtẹ̀yin olólùfẹ́ mi gbogbo ayé ò ní kọ́ yín lẹ́sẹ̀ àní tẹnu gbó bí ọwọ́ àní fẹsẹ̀ lẹ́ka fẹnu kan àtẹsẹ̀ àtẹnu àní fi kọ́ kankan tó ọlọ́run àtúnfẹ́ mọ́ lọ́nú ọ̀rọ̀ rẹ o iṣẹ́ rẹ sọ wa mọ̀jẹ̀ àṣìwò mọ̀jẹ̀ àṣìṣọ mọ̀jọ̀ máa ráyé ó sì wá gbọ́ mọ̀jọ̀ máa ráyé ọkọ òun wà torí pé òun ẹ̀fọn dùn ṣùgbọ́n ayé kì í fẹ́ gbóhùn ẹ̀fọn wọ́n sọ òun wa lóhùn ẹ̀fọn ètì ọmọ aráyé. àwọn èèyàn ń tààgì mi ní ọ̀pọ̀lọpọ̀ fídíò kan àti fọ́tò tí bàbá wa Ẹniìtàn kábíyèsí Ọ̀jájá bàbá wa Onírìṣà nígbà tí wọ́n pàdé pẹ̀lú Alhaji Wasiu Ayinde Marshal K1 the ultimate olórí ọmọ ọba ní gbogbo ilẹ̀ Ìjẹ̀bú máyégún gbogbo ilẹ̀ Yorùbá pẹ̀lú bí wọ́n ṣe kíra wọn. ojú méjì làwọn èèyàn fi wo ọ̀rọ̀ yìí tàbí kí n sọ pójú mẹ́ta. àwọn kan wò pé ó lè jẹ́ pé àjọṣepọ̀ tó wà láàrin Alhaji King Wasiu Ayinde Marshal
àti bàbá wa ẹni ìtàn Ògúnwùsì bóyá ni ó fa kíkì yìí pé ṣùgbọ́n tí irú kíkì bá tiẹ̀ máa wá wáyé kò yẹ kó jẹ́ gbangba gẹ́gẹ́ bí ọba ilẹ̀ Yorùbá. Wọ́n wò bẹ́ẹ̀. Àwọn kan fojú pé Alhaji Wasiu Ayinde wọ́n ní onígbéraga ni wọ́n, àwọn kan fojú rẹ̀ wò gbà síbẹ̀ rí nígbà wọ́n bá President Bola Ahmed Tinubu náà sọ̀rọ̀ tí wọ́n ń lo ọ̀fun táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní dráàgì wọn gbà náà, àwọn kan fojú ẹ̀gbẹ́ kan wò bẹ́ẹ̀. Àwọn kan wá ní kábíyèsí bàbá wa Ọ̀ọ̀nìrìṣà wípé ibi tẹ́ ti mọ̀ pé bàbá wà humble nìyẹn, báwọn kankan wà tí bàbá òkè ń kàkùn pé so bàbá wọ́n wà humble gan pé so wọ́n máa ń rẹra wọn nílẹ̀, wọ́n dúró de àgbéga Ọlọ́run. Àwọn kan sọ bẹ́ẹ̀. Àwọn kan wá fẹ̀hónú hàn, wọ́n fojú láìfí wò ó wípé kò yẹ kí bàbá tọnọréètì àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn, pé kò lè jákọ̀ọ́kọ́ kò lè jẹ́ èkejì tírú rẹ̀ ó ti máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wípé odidi ọba aládé gan ó ń wárí fún Ọ̀ọ̀nìrìṣà ká tó wá pé olórin lásán ọgbọ́n yàbí ọ̀nà. Àkọ́kọ́ náà ẹ jẹ́ kí n kọ́kọ́ correct lines kan. Ṣe rí olórin lásán nílẹ̀ Yorùbá ó nítumọ̀ tó pọ̀. Olórin lolórin jẹ́, olórin ò useless, olórin ò dẹ̀ dọ̀tí torí pé iṣẹ́ ṣe mọ́ ní owó ṣe mọ́ yàn. Bí èèyàn bá mọ rútà tí ò bá mọ yọ̀tà tó bá mọ̀ tà ó di dandan kó gbajúmọ̀. Iṣẹ́ níṣẹ́ olórin, pàápàá jùlọ ẹni tó bá ti ń kọrin tó bá ti ní í ṣe pẹ̀lú orin ilẹ̀ Yorùbá a gbọ́dọ̀ máa pọ́nlé. Ẹ jẹ́ kí n kọ́kọ́ clear àwọn tó ń sọ̀rọ̀ yẹn. Then àwọn tó wá wò pé bóyá àjọṣepọ̀ ó ṣeé ṣe lóòótọ́ kó jẹ́ àjọṣepọ̀ tó wà láàrin wọn, ṣùgbọ́n wọ́n ní wọ́n fẹ́ fọ̀rẹ́ rẹ̀ jọba òun bínú, òun pè láàlálàlà kò ní í jọba, ó ti gbàgbé pé bí ọ̀rẹ́ rẹ̀ kò bá fi jọba ìwọ fúnra ara rẹ̀ ò lè jọrẹ́ ọba. Bí èèyàn bá wá jọrẹ́ ọba kò pé kó mọ̀ pọ̀ ọba lé. Mi sọ̀rọ̀ Alhaji Wasiu Ayinde, mò ń sọ generally pàápàá jùlọ ọba ilẹ̀ Yorùbá ká tó wá sọ pé Ọ̀ọ̀nìrìṣà. Àwọn kan tí wọ́n á ń fojú wò pé torí pé bàbá wà humble, bàbá ò kì í ka nǹkan kún, lóòótọ́ ni ó dà bẹ́ẹ̀, ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá rí i pé kò yẹ kó jẹ́rù nǹkan bẹ́ẹ̀ yẹn ni bàbá ò ní kà kún. Ṣé àwọn ipò kan wà tí pé tọ́lọ́run bá ti gbéyàn síbẹ̀ ó ti kọjá ọjọ́ orí. Bàbá kankan, bàbá wa Ọ̀ọ̀nìrìṣà, wọ́n mọ̀ tó mọ nǹkan tí wọ́n gbé dání torí wọ́n sọ gbólóhùn kan nígbà táwọn àti kábíyèsí Olúwo tí wọ́n jọ pàdé. Mo dẹ̀ di gbólóhùn yẹn mú torí odidi Yorùbá ni fẹ́ni tó bá ní làákàyè. Lílè tó túmọ̀ sí pé bàbá mọ̀ tó mọ orí àpèrè tí wọ́n wà yẹn, wọ́n dẹ̀ mọ̀ tó mọ ìlú tí wọ́n jọba lé lórí, wọ́n mọ̀ bó ṣe tó. So lílè tó túmọ̀ sí pé èèyàn gbọ́dọ̀ máa wo bíbí bàbá wa Ọ̀ọ̀nìrìṣà, ìṣẹ̀dá wọn, dídá wọn, orí àpèrè tí Ọlọ́run dá wọn sí, òun ló yẹ ká máa wò. Torí pé kò sí nǹkan kan tá à ń pè ní ọba. Ọba tó bá ní bùjókòó, ọba tó ní adé lórí, ọba tìlú gbà fún, òun náà ni ọba. Gbogbo ọba pọ̀ gan, ẹlòmíì kan lè wo rẹ̀ wọ́n lè máa pè ní ọba lọ́lá tí ó sọ tiẹ̀ tí ó máa gbé rẹ̀ lọ́ba tí ò ní fi lọ́lá yẹn kún mọ́. Ẹlòmíì wọ́n lè máa pè ní ọba lọ́la yìí sì sábà jọba. Lẹ́nu ẹlòmíì lè jọba nu fíìmù, ṣùgbọ́n ọba tá a bá ń pè lọ́ba àlú ó yàtọ̀ sí gbogbo àwọn ọba yìí. So lílè tó túmọ̀ sí pé bàbá wa Ọ̀ọ̀nìrìṣà àwọn gangan mọ nǹkan tí wọ́n gbé dání. Àwa táwa járàlú ńlá gbọ́dọ̀ máa sọ pé ojúlówó ọmọ Yorùbá ni wá. Àkọ́kọ́ ilẹ̀ Yorùbá ló ní àpọ́nlé, àwa la ní èdè àpọ́nlé, àwa la ní ìwà àpọ́nlé. Yorùbá ló mọ̀ pé
àkókò kọ̀ọ̀kan kíkì rẹ̀ yàtọ̀, èèyàn kọ̀ọ̀kan kíkì rẹ̀ yàtọ̀. Wọn ò ní ṣe kábíyèsí fún lóyè, bẹ́ẹ̀ wọn ò ní ṣe kára ó le fún ọba. Ìjòyè ló ní kára ó le, ọba ló ní kábíyèsí. Àwọn ibi tí mo wá fẹ́ tọ́ka sí rèé, torí pé àwọn kan wà tó pé wọ́n tọ́ bọ ọ̀rọ̀ yẹn lójú, tàbí kí wọ́n tiẹ̀ ti tọ́ bọ̀ lójú already, tó pé wọ́n máa pùtẹ̀ pé ṣe torí pé Alhaji Wasiu Ayinde ti jẹ Máyégún láàfin Ọ̀yọ́. Ṣé rí, èmi máa ń sọ nǹkan kan pé tíbi bá ń pa ní ẹjẹ́ á wí, èwo ni tó bá kọlù mí ń gbà sọ́wọ́ rẹ jẹ. Èmi ò mọ ẹ̀mí ìkórìíra tọ́lọ́run gbé sáwọn èèyàn lẹ́mìí lórí ìlú Ọ̀yọ́ Aláàfin, pàápàá jùlọ lórí Aláàfin Ìwádé. Torí pé ibùdó nǹkan tí ò kàn Ọ̀yọ́ lọ́wọ́ kan Ọ̀yọ́ lẹ́sẹ̀, tí wọ́n bá ti ra rí something similar báyìí, wọ́n rẹ́dì láti build ẹ̀ bí odidi ilé. Àti ẹ̀gbọ́n tàwọn kan tó pé iṣẹ́ tiwọn tí wọn bá tí ì dárúkọ Aláàfin tàbí kí wọ́n sọ̀rọ̀ nípa Ọ̀yọ́, ó ṣeé ṣe káyé ó má gbọ́ wọn tàbí kówó mọ́ wọlé sákàǹtì wọn. tó pé Ọlọ́run ti ṣe ìlú Ọ̀yọ́, ó ti ṣe ní ATM fún wọn, iná fi ń yọ owó, pàápàá jùlọ ọba Ọwọ́adé. Lónìí yìí béèyàn dẹ̀ fẹ́ bó kọ̀, èmi á máa sọ níbikíbi pé iyì tó kù lára gbogbo ọba aládé nílẹ̀ Kóòtù Oòjíire, ara Aláàfin àtara Ọ̀ọ̀nìrìṣà ló wà. Torí pé àwọn ọba yìí wọ́n sì gbé àṣà àti ìṣẹ̀ṣe dání. Àwọn ọba yìí ìbẹ̀rù sì wà lára wọn. Àwọn ọba yìí ìtàn ilẹ̀ Yorùbá sì jẹ́ ká máa mọ ìtumọ̀ ipò tí wọ́n wà àti ipò tí wọ́n gbé dání. Àwa lè torí pé ọ̀làjú dé ká wá máa fi ojú ọgbẹ́ ká máa fi tẹ̀lẹ̀. Àkọ́kọ́, kì í ṣe oyè Máyégún nìkan lóyè Alhaji Wasiu Ayinde. Tó bá ṣe pé Máyégún nìkan ni, kì í ṣègbà tí wọ́n fi Alhaji Wasiu Ayinde jẹ oyè Máyégún, kì í ṣe pé bóyá wọ́n sọ pé Alhaji Wasiu Ayinde ó ti jẹ Máyégún o. Ọdún náà ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ ojúlówó ọmọ Yorùbá ni wípé oyè téèyàn bá jẹ fún ilẹ̀ Yorùbá, tó bá jẹ́ ní ààfin ikú bàbá yèyé Aláàfin tilẹ̀ Ọ̀yọ́, wọ́n wò pé ó wà authentic, wọ́n mọ̀ pé ó wà authentic oyè téèyàn bá jẹ láàfin Ọ̀yọ́. Bákan náà, oyè téèyàn bá jẹ nílé Ifẹ̀, àwọn oyè ọ̀nà méjèèjì yìí wọ́n rí i pé ó kó gbogbo ilẹ̀ Yorùbá ó kó já. Ṣùgbọ́n kì í ṣe bí oyè Máyégún náà máa ní kírú oyè bẹ́ẹ̀ kó má tẹríba fún Ọ̀ọ̀nìrìṣà, tàbí kó má tẹríba f'Aláàfin, tàbí kó má tẹríba fún àwọn ọba aládé tó jẹ́ ojúlówó ọmọ Odùduwà. Kò possible. Oyè kan ni mo mọ̀ tó pé wọ́n ń jẹ lọ́yọ̀ọ́ tí wọ́n á sọ fún oyè bẹ́ẹ̀ wípé ńgbà tó bá ti joyè kò gbọdọ̀ dọ̀bálẹ̀ fọba aládé. Nígbà wáṣẹ̀, oyè kan ló wà bẹ́ẹ̀, ṣùgbọ́n kó má di pé wọn ó tún máa tún lọ bòmíì, ẹ jẹ́ á bẹ́ gidi náà bẹ̀, ẹ jẹ́ á dúró lórí ibi tá a dúró sí. Tá a bá wá ń sọ nípa oyè Máyégún, oyè Máyégún kì í ṣe òpin oyè fún Alhaji Wasiu Ayinde Marshal, torí lẹ́yìn Máyégún ni wọ́n jẹ olórí ọmọ ọba níjẹ̀bú tá a ti bí wọn lọ́mọ. Oyè olórí ọmọ ọba ó súnmọ́ oyè tó wúwo níjẹ̀bú, ṣùgbọ́n gbogbo ohun tó jẹ́ kó rí bẹ́ẹ̀ ò ju pé oyè yẹn ò kọjá Ìjẹ̀bú nìkan, ṣùgbọ́n Máyégún ó jẹ́ oyè tí wọ́n fi jẹ káàkiri ilẹ̀ Yorùbá. Tá a bá wá wò dáadáa, oyè àpọ́nlé lóyè Máyégún. Oyè àpọ́nlé, oyè àyẹ́sí, òun ni oyè Máyégún.
tá bá wá wo táìtù yìí ó ní ìtumọ̀ tó ní agbára gan tó dẹ̀ wúwo tó pé ẹni tó bá jẹ́ ó gbọ́dọ̀ ní bí ó ṣe lò ó táwọn ayé ò fi kàn sára sírú ẹni bẹ́ẹ̀. So irú lílò rẹ̀ ńláyé ń retí lọ́dọ̀ Alhaji Wasiu Ayinde pẹ̀lú kábíyèsí bàbá wa Onírìṣà nígbà tí wọ́n pàdé wọn. Ìpè ó yẹ ó lẹ́tọ̀ọ́ kí wọ́n bend fún wọn. Tí wọ́n bá ti wá wò pé Ẹniọlá Ẹniìyì làwọn náà ọba lágbè ọba àlú lágbè. Àkọ́kọ́ tí wọ́n bá bend fún Onírìṣà kò dé iyì ara wọn ó bu ọlá kún wọn ni. Ṣé wá rí gbogbo ẹ̀yin tí wọ́n sọ pé bàbá wa Onírìṣà wọ́n fojú ọlá gbolẹ̀ wọ́n fojú ilẹ̀ Yorùbá gbolẹ̀ kò rí bẹ́ẹ̀ ṣe rò ó. Bẹ́ẹ̀ ṣe gbé bá ṣe gbé ọ̀rọ̀ yẹn ó dín ìyí sọ pé mo gbọ́n jù yín lọ o ṣùgbọ́n ojú tèmi fi wò ó torí pé wọ̀nyí lè bú àgbà tí ọmọ bá fẹ́ correct bàbá ẹ̀ ó ní bó ṣe máa gbé kalẹ̀. Àkọ́kọ́ àwọn tí wọ́n sọ pé bàbá wa Onírìṣà wà humble wà láì wọ́n ní point bàbá wa humble gan. Ẹ rí wípé bọ́rọ̀ ṣe ń lọ tó lọ́tún lósì sí pé láàrin alẹ́ sàárọ̀ ẹlòmíì máa ṣe fídíò 3 lórí Aláàfin àti Ọọ̀ni. Ẹ lè gbọ́ bí tí bàbá wa Ọọ̀ni tó ti sọ èdè àbùkù kan sí ọba kan tàbí sálàáfin. Kódà ó ti ọba tó wà ní Ọ̀ṣun tí wọ́n jọ wà ní state kan náà níjọba ìpínlẹ̀ kan náà ká tó wá pé interstate. So Ọlọ́run fún bàbá yìí ní ẹ̀mí sùúrù èmi ò súnmọ́ wọn ṣùgbọ́n wọn bá tí mo máa ń rí lórí afẹ́fẹ́ ni mo fi sọ nǹkan tí mò ń sọ yìí. Ṣé wá rí ẹ̀dá tọ́lọ́run bá ti dábẹ̀ yẹn irú ẹ̀dá bẹ́ẹ̀ tí máa ń gbà pé láì ṣẹ̀ṣẹ̀ sọ pé mo jẹ́ báyìí láì ṣẹ̀ṣẹ̀ pera mi ní báyìí Ọlọ́run ti gbé mi dé ibi tó fẹ́ gbé mi dé. Ìdọ̀bálẹ̀ ẹnìkan kò bu iyì kún Ọọ̀ni. Àìmọ́dọ̀bálẹ̀ ẹnìkan kò bu iyì kò tàbùkù bá Ọọ̀ni torí pé Ọlọ́run ti pọ́n Ọọ̀ni lé. Oríkì kan wá wà tán máa ń kí Ifẹ̀ wọ́n mọ̀ pé a kì í dúró kí ni nífẹ̀ẹ́ Ọọ̀ni a kì í bẹ̀rẹ̀ kí ni nífẹ̀ẹ́ Òòyì wọ́n lẹ́ni bá dúró kí ni nífẹ̀ẹ́ Ọọ̀ni ẹbọra ni máa bọ́ wọn láṣọ. Kì í ṣe págbára ò sí bíi tàtijọ́ o ṣùgbọ́n agbára ò ṣe é lò níwájú ìjọba tí ń bẹ lóde torí pé gbogbo nǹkan ti yí padà. Gbogbo nǹkan ti yí padà. Ààfin Ọ̀yọ́ ni wọ́n ti fàlájì Wasiu Ayinde ìjọba ní wọ́n ti fi wọ́n jẹ máyégún. Ṣé tí wọ́n bá wá dá ààfin Ọ̀yọ́ lẹ́yìn ṣé wọ́n wá fojú wò pé Adéyẹmí Aláàfin tàná ìlú fàwọn ìjọba ṣebí déédéé àpọ́nlé tí wọ́n bá lè fún Aláàfin tàná iná wọn ò fún Aláàfin tòní èyí ń kọ́kọ́ ṣùọ́ èyí ń ṣùọ́ ṣùgbọ́n àwa gbọ́dọ̀ torí wípé àjọmọ Ọ̀yọ́ káwá rí nǹkan tó jẹ́ bíi epo pupa tó fẹ́ ta sí aṣọ àlà eríran wa káwá má sọ̀rọ̀ lórí ẹ̀ torí pé kì í ṣe bàbá wa ẹni ìtàn ìní àbùkù tó bá kàn wọ́n lásìkò yìí kan ọkàn Onírìṣà ni níta sì ń pè ní Ọọ̀ni lọ́wọ́ yìí iná ní Ilé-Ifẹ̀ lílì tí gbogbo wa sì mọ̀ pé Ilé-Ifẹ̀ ó là sí ìrìn bíi family house wà fún náà tẹ̀ pé argument wáyé Ìgbò ló ń ṣe kinní kan ibì kan l'Oòduà ti wá ibì kan l'Oòduà ti àwa sá mọ̀ pé Ọ̀rànmíyàn tó jẹ́ bàbá ti wá Ifẹ̀ ló ti wá àwọn èmi ìbá wọn túbi tí yes now torí tí bàbá àtọmọ bá ń jà sílé ọmọ lè sọ fún bàbá rẹ̀ pé ilé bàbá tèmi rè
bá mi ibo nílé bàbá tí ẹyọ kan tó kọ́kọ́ dé mi lójú ni pé ọ̀ràn yẹn ṣe bọ́ wọn fẹ́ ni ẹ wo sẹ́rí Odùduwà ọmọ bí orí ọjẹ́ ọkàn mi ọ̀ràn yẹn àti Odùduwà ni wọ́n jọ ní kéèsì lórí pé bóyá ibì kan nílé Odùduwà tàbí ibì kan kọ́ bọ́tí bó náà bí ọ̀ràn yẹn sí wọ́n bí sí Ilé Ifẹ̀ so dáàdi tiwa lọ́yọ̀ọ́ ọmọ Ilé Ifẹ̀ ni wọ́n so a gbọ́dọ̀ jẹ́ kí ilé bàbá wa a gbọ́dọ̀ jẹ́ kó bàjẹ́ so tá a bá mo fi máa ń wò pé tá a bá rẹ́ èèyàn kan tí bá ń tanu sọ̀sọ̀sọ̀ tí bá ń bú Ilé Ifẹ̀ tàbí tí bá ń bú Ọ̀yọ́ ó bu ti ẹ̀wẹ̀ ni tàbí kó ṣe pé ń wo ọkọ̀ tàbí kó ṣe pé ń wá tí ọ̀jẹ̀ tí ọmọ Yorùbá tó bá jójúlówó ọmọ Yorùbá tó bá ní làákàyè tọpọlọ rẹ̀ pé kò síbi tó lè bú kò sí irú ìtàn tó lè pa tó lè fi tàbùkù ìlú méjèèjì even though gbogbo ìlú ti jẹ́ ilẹ̀ Yorùbá torí pé láti ibì kan èèyàn kó lọ ibì kan irú ẹ̀ ń ṣẹlẹ̀ láyè sí àmì àwọn tó ń kókó family house wọn tí wọ́n lájẹ gbẹ̀mẹ̀ nígbà wọn bá lọ rẹ́ǹtì ilé ibi tí wọ́n lọ rẹ́ǹtì ilé sí náà padà bọ̀ wá di family house ọ̀pọ̀lọpọ̀ ilé lásìkò yìí ilé ti máa wò pẹ̀lú bí lè ṣe rí nígbà kan wọ́n ti wá di owó tìka pé àwọn èèyàn ò lè gbé bẹ́ẹ̀ mọ́ àwọn èèyàn dẹ̀ ti ń gbé bẹ̀ tẹ́lẹ̀ rí tí kálukú ti lọ kọ́lé sí new site yẹn náà ń bọ̀ wá di old ìgbàlá ni ẹnìkan kì í láyé ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ. ọ̀rọ̀ Alhaji Wasiu Ayinde kọjá pásọ bá bàbá pẹ̀lú tẹ́sí yóò ẹ lọ tọrọ àforíjì o èèyàn ti lọ ṣùgbọ́n kí bàbá wa Kábíyèsí Ọ̀nìrìṣà kí wọ́n wo àjọṣepọ̀ pẹ̀lú àwọn tí wọ́n bá ń bá ṣe kí àjọṣepọ̀ yẹn kó mọ̀ mọ́ tàbùkù bá ilẹ̀ Yorùbá mọ́ ṣùgbọ́n mo sọ eléyìí torí àwọn tí wọ́n ó máa lo Afẹ́nioyè Máyégún tí wọ́n ó máa include ẹ̀ mọ́ ń tó ṣẹlẹ̀ yẹn tí wọ́n ó fi máa ẹ́ńtà Ọ̀yọ́ tí wọ́n ó fi máa tanú sọ̀sọ̀sọ̀ sí bàbá wa Owóadé èmi kàn clear rẹ̀ fún wọn a lè gbá lẹ́nu wọn torí pé ọ̀nà tí wọ́n ti ń jẹ ni a lè gbá lẹ́nu wọn torí pé ọ̀nà tí wọ́n ti ń wó orúkọ ni wọn bí wọn dá láàrin ijọ́ méjì ijọ́ mẹ́ta tí wọn ò bá sọ̀rọ̀ nípa Ọ̀yọ́ tí wọn ò sọ nípa Aláàfin ayé máa gbàgbé wọn. ayé máa gbàgbé wọn ṣùgbọ́n kí kálukú kó sá máa sọ gbogbo tí ó bá sọ kó máa ronú àtúbọ̀tán torí gbogbo ẹ̀dá tó bá ti believe pé òun nìkan ni lòun wà lójú ọ̀nà òun nìkan ni lòun mọ̀tàn òun nìkan ni lòun sòdodo gbogbo ara yòókù ọgbọ̀n lójú ẹni kò lè rọrùn kẹ́nìkan kó pàdé èèyàn mẹ́wàá kó wá máa béèrè pé ṣé ẹ bá mi pàdé wèrè ogún sẹ́nìkan ti ń dá lọ ní wèrè ni àbí èèyàn ogún ti ń rìn papọ̀. ọlá wà fún Ọ̀nìrìṣà ọ̀wọ̀ wà fún Ọ̀nìrìṣà àpọ́nlé sì wà fún bàbá yìí pàápàá jùlọ orí àpèrè tí bàbá yìí wà. so relationship ó yàtọ̀ sí ipò téèyàn wà kò síbi téèyàn ti lè lo àǹfààní ipò kò dẹ̀ síbi téèyàn ti lè lo àǹfààní àjọṣepọ̀ ṣùgbọ́n ní béèyàn ṣe lè lò ó àwọn kankan wà ọdún náà ẹ̀rù fídíò máa ń ba èmi torí gbà tí mo rí fídíò yẹn ìtọ́kàn mi kọ́kọ́ sọ fún mi ni pé possibility wà kó jẹ́ pé Alhaji Wasiu Ayinde àti bàbá wa Ọ̀nìrìṣà wọ́n ti kọ́kọ́ jọ pàdé níbì kan kí wọ́n má gbé fídíò yẹn wá torí àwọn èèyàn wa máa ń ṣe bẹ́ẹ̀ nígbà tí bàbá wa Ọ̀nìrìṣà àti Aláàfin tí wọ́n jọ pàdé l'Àbújá ẹ̀mí pé wọn ò gbé fídíò bí tí wọ́n ti kọ́kọ́ pàdé wọn ò kọ́kọ́ gbé yẹn wá tí wọ́n ti kọ́kọ́ kíra wọn tí wọ́n ti kọ́kọ́ jọ sọ̀rọ̀ ibi tí bàbá ti lọ kíyàn kan ti ń padà bọ̀ tí bàbá ti wá jókòó lẹ́gbẹ̀ẹ́ Ọ̀nìrìṣà ni wọ́n lọ gbé wá
wọ́n wá gbé ní wrong way. bí ó náà nígbà wọ́n padà rí fídíò tí wọ́n rí wípé fúnra Aláàfin gangan ló lọ bá ọ̀rọ̀ bàbá wa Ọ̀ọ̀nìrìṣà tí wọ́n lọ kí wọ́n bí tí wọ́n wà instead kan ṣe correction wàhálà ìwọ̀n ò ṣe wọ́n tún fò mọ́ tàn mí ni ìdá tó lọ dá wọn nìyẹn. Ọlọ́run jẹ ẹja Aláàfin pẹ́ o, Ọlọ́run jẹ ẹjọ́ yọ pẹ́ ẹ máa jẹ. sí òfin ilé mo rọ bàbá wa Kábíyèsí Ẹnìtàn Ògúnwùsì bàbá wa Ọ̀ọ̀nìrìṣà bó ṣe wulẹ̀ kan wà hàn bùtù kan jọ kan jẹ́ káwọn kọ̀ọ̀kan máa mọ̀ tó mọ orí àpèrè tí wọ́n wà yìí kan jẹ́ káwọn kọ̀ọ̀kan máa mọ̀ tó mọ ìlú àti ilẹ̀ tí wọ́n jọba lé lórí bó ṣe tó nílẹ̀ Yorùbá. Kábíyèsí o. Ṣèbí bálá ni yóò sílẹ̀ ọmọ wọn ni yóò jogún ẹ. Ojú mi ṣe yẹ ẹkùn ọ̀gbọ́dọ̀ ojú mi ṣe yẹ ẹkùn ọ̀gbọ́dọ̀ sọ. Kábíyèsí yìí máa ń ké. Mo ti wà lórí láìfù ní TikTok. Táwọn ọ̀tá ni ọwọ́ gbéjà. Ṣé bí mo ṣe ń ṣe yìí mo ti share rẹ̀ fún Túndé Ednut mo share fún ìyàwó sọjà kódà Very Dark Man. Ọ̀rọ̀ ayé mi. Àti àlè ràn yín lọ́rùn. Eré ẹ̀rọ alátagbà. Ìyá ni wọ́n lè gbà yín. Kábíyèsí ṣe ń dákun ní abẹ́mu. Ìdákun ó pé yín dàgídí sílẹ̀. Ẹ jẹ́ kẹ́ ẹ mọ̀ pé bí wọ́n ti máa parí ọ̀rọ̀ rẹ̀. Tí DJ Síkì àti Sàlú bá bẹ̀rẹ̀ wèrè ibi tí pẹ́lá ti yẹn gbé rẹ̀. Ẹ wo olóyè ọ̀tọ̀ gbẹ́nu kù mí Mike gbójú síbi kámẹ́rà.